ẹ wá wo ohun tó tún ṣẹlẹ̀ láàrin Fúnkẹ́ Akíndélé àti Ìyábọ̀ Òjó. Àwọn èèyàn mà ti fẹ́ pin Bíọ́lá Adébáyọ̀ lẹ́mìí lórí ọ̀rọ̀ ìgbéyàwó ẹ̀ tó dàrú. Lẹ́yìn tí Jùmọ̀kẹ́ jọ gbalé àti ilẹ̀ tán, ẹ wo ohun tó ṣe. Madam Sajẹ ti kí àwọn olólùfẹ́ rẹ̀ nílọ̀ gidigidi. Ẹ wá gbọ́ ohun tí Fúnkẹ́ Akíndélé àti Tóyìn Abraham ṣe fún Tọ́lá Ọládòkun tí kò lè gbàgbé láíláí. Ẹ jókòó, ẹ gbọ́ òyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Àwọn èèyàn ti fẹ́ pin Bíọ́lá Adébáyọ̀ lẹ́mìí. Ojoojúmọ́ ni wọ́n fi ń tọrọ owó lọ́wọ́ ẹ̀. Bíọ́lá ti dáhùn pé òun pàápàá kò lówó lọ́wọ́, káwọn èèyàn yéé tọrọ owó lọ́wọ́ òun. Ó ní àwọn èèyàn ló ń fi owó ṣàánú fáwọn tó ń la ìpèníjà kọjá, kì í ṣe pé òun gbówó pamọ́ síbì kan. Òṣèré náà ṣàlàyé pé àwọn èèyàn kò kí ń mọ̀ pé kálukú ló ní ohun tó ń là kọjá tó ń gbé pamọ́ sábẹ́ aṣọ, àti pé òun náà ní ohun tóun là kọjá tóun sì ti gbàgbé lébùú òun. Bíọ́lá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé nítorí pé òun kò fẹ́ káwọn èèyàn máa sọ ohun tójú wọn ò rí tàbí tún ìtàn òun kọ ló jẹ́ kí òun sọ nípa ìgbéyàwó òun tó dàrú, ṣùgbọ́n tó jẹ́ wípé padà fi ìgbéyàwó òun náà bú òun ni. Ó sọ wípé torí àwọn tó ń béèrè pé kí ló dé tóun ò ṣe gbé àwòrán ọkọ òun síta láti fi kó ọjọ́ ìbí, ó ló jẹ́ kóun sọ ohun tó ṣẹlẹ̀ láàrin òun tí ọkọ òun sì mọ̀ sí tí kò sì bá lójijì. Òun kò sí ní lọ́kàn láti bó ọkọ rẹ̀ jẹ́ torí bàbá ọmọ òun ló jẹ́. Òun gan mọ̀ pé òun kì í ṣe wéèyàn táwọn èèyàn ó pé òun jẹ́, ṣùgbọ́n Ọlọ́run tó rí inú tó rí ọkùnrin dà yóò sọ fún kálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀. Ṣùgbọ́n níṣe ni Lizzy Anjorin fi Bíọ́lá Adébáyọ̀ ṣe yẹ̀yẹ́ nítorí ìgbéyàwó rẹ̀ tó dàrú. Nítorí bí Bíọ́lá ṣe gbé Ìyábọ̀ Òjó wá sórí ètò rẹ̀, ìyẹn Talk to Be, níbẹ̀rẹ̀ ọdún yìí. Gbajúgbajà òṣèré tíátà ni ìyẹn Ọlájùmọ̀kẹ́ George ti jáde síta láti wá fẹ̀mí ìmoore hàn látàrí bí àwọn ènìyàn ṣe tá lọ́rẹ mọ́tò, ilẹ̀ àti ilé. Màmá náà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó gbàdúrà rẹ̀, ó sì dúpẹ́ lọ́wọ́ àwọn ènìyàn tọ́lọ́run lò láti fi nomijé wọn nù. Wọ́n sì ṣàdúrà fún wọn pé wọn kò ní ṣaláìní. Pàápàá jùlọ wọ́n sì dúpẹ́ lọ́wọ́ Bíọ́lá Adébáyọ̀, ẹni tọ́lọ́run lò láti tún ìtàn ayé wọn kọ. Wọ́n sì ṣàdúrà fún Bíọ́lá pé Ọlọ́run tí ń gbàdúrà yóò gbàdúrà tiẹ̀, kò ní dá nìkan wà, Ọlọ́run á sì nomijé tiẹ̀ náà nù, yóò sì fún ohun tọ́kàn rẹ̀ ń fẹ́. Gbajúgbajà òṣèré tíátà ni ìyẹn Madam Sajẹ ti kí àwọn olólùfẹ́ wọn nílọ̀ látàrí bí ẹnìkan ṣe fi àwòrán wọn tọrọ owó. Madam Sajẹ ṣàlàyé pé kò sí nǹkan tó ṣe àwọn ò, ká ń pè lára àwọn wà kí àwọn olólùfẹ́ wọn má jẹ́ káwọn èèyàn gbá wọn o. Lóṣù tó kọjá ni Fúnkẹ́ Akíndélé tẹ̀lé Ìyábọ̀ Òjó lọ sórílẹ̀-èdè Tanzania láti lè ṣe àṣekágbá ìgbéyàwó ọmọ rẹ̀ Priscilla Òjó. Níbẹ̀ ni Fúnkẹ́ ti rí pé fóònù Samsung ni Ìyábọ̀ Òjó ń lò tí kò lo iPhone tó pa àwọn òṣèré máa ń lò. Ibẹ̀ ni Fúnkẹ́ Akíndélé ti ṣèlérí fún pé òun máa ra iPhone fún táwọn bá ti dé padà sórílẹ̀-èdè Nàìjíríà. Lọ́jọ́ Ajé Monday ni Ìyábọ̀ Òjó gbé fọ́nrán kan síta níbi tó ti ń yẹ fóònù náà wò. Ló ti sọ pé ọ̀rẹ́ òun wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀, ọ̀rẹ́ òun olówó ìyẹn Fúnkẹ́ Akíndélé ti ra iPhone fóun tó ṣèlérí ẹ̀ fóun. Tó pọ̀lọpọ̀ èèyàn sì ń dúpẹ́ lọ́wọ́ Jennifer Fúnkẹ́ Akíndélé fún ẹ̀bùn tó fi ta Queen Mother lọ́rẹ. Látàrí awuyewuye tó ń lọ nígboro ayé pé bóyá ìjà wà láàrin Tọ́lá Ọládòkun àti Fúnkẹ́ Akíndélé, pé Fúnkẹ́ Akíndélé òṣèlú màmá náà sínú eré sinimá rẹ̀ Everybody Loves Jennifer. Náà ni màmá náà sọ pé kò sóhun tó jọ rárá o, àti wípé kì í ṣe pé òun nìkan ni Fúnkẹ́ Akíndélé ò lò, kò lo bàbá ẹ̀ náà nínú eré ìyẹn Adérùpọ̀kọ̀, pé awuyewuye pé ìjà wà láàrin wọn pé kò sóòótọ́ ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ náà láyá. Èmi àti Fúnkẹ́ wùjà àdèlè ẹ fàjà láyé. Èmi nìkan kọ́ ni ò lo, kò lo bàbá ẹ̀ náà. Náà pa Adérùpọ̀kọ̀ ni bàbá ẹ̀, èmi nìyẹ́ ẹ̀. Nígbà tó kọ́kọ́ sọ pé ó kàn fúnra ẹ̀ ló déédéé pè mí lọ́jọ́ kan ló ní òun máa tó pè yín o Àǹtọ́lá, àwọn fẹ́ ṣiṣẹ́ o, pé sinimá ni òun fẹ́ ṣe, pé Jennifer lòun fẹ́ ṣe ní sinimá lókè máa retí ẹ̀. Mi ì dẹ̀rí kó pè, mo wá ń gbọ́ pé àwọn èèyàn ń lọ location, kò pè. Èmi ò dẹ̀ láìkí máa dàyàn láàmú. Èmi náà wá níṣẹ́ ní Àjà, ṣé Lẹ́kí àbájá, èmi wá ń bọ̀ lájà. Ìkan lára àwọn ọmọ ṣẹ́ bóyá PA bóyá ẹnìkan ṣàpè ní ń bó lẹ dé. Mo ní mo ti kọjá Ìjẹ̀bú Òde. Ta ni? Ó ní wọ́n ń dúró dè yín ni. Mo ní ta ni? Ó ní Jennifer. Mo lọ o, ó ti gbé síra wọn. Ọ̀làsíkò tẹ̀lé mi lọ, mi ò lọ Jennifer ọ̀tọ̀ làwọn tó pè mí síṣẹ́ o. Mo wá lọ ṣiṣẹ́ yẹn, mo wá dé. Ẹ̀mí yẹn wá ní pé ọmọ mi ò dẹ̀ ń pì kọ́ tí ó bá fúnra ẹ̀ pè yín ìgbé kọlù. Kódà tó bá ṣe nǹkan kan fún yín tẹ́ fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ kò nígbè. Èmi máa ń táìpù mẹ́sẹ̀gì iṣẹ́ ọkọ mi mo lọ́wọ́ ẹ̀. Tó mo wá pè ìyá mo dẹ̀ lọ́kì
ó gbé mi kí ló dé ò pè mí wọn ó ní ẹ̀ sínú èyí táwọn fẹ́ ṣe ó ní kò sí bàbá àwọn náà ń bẹ mo lókè inú wàhálà bó wàá tóbi jọ kẹrin jọ yẹn mo á send message pé bí wọn bá sí inú iṣẹ́ ìwọ ló ní tí ìbá lóúnjẹ ńlé tọwọ́ ṣe díẹ̀ tí ìbá lóògùn tí mo lè lò kí n máa pè ọ́ o ọkọ mi ní lóúnjẹ ńlé o lára àwọn ọmọ wa kàǹkàǹkà yẹn kan ni mo lọ bá ṣiṣẹ́ ní Lẹ́kì lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àtọkùn ó tẹ́ mi sí rẹpẹtẹ ó tẹ́ mi sí rẹpẹtẹ ó dẹ̀ fún mi lówó tó dáa ẹ má jẹ́ ń dákọ̀ tó yàn ẹ má kò ló tẹ́ mi sí rẹpẹtẹ àbí mo ti dákọ̀. ẹ dákọ̀ wọn ò gbọ́ ta ló gbọ́. ẹnìkan sọ̀rọ̀ mi kò mọ bí mo gbọ́ dìsìn tọ́lá lè fẹ́ ta ẹ apá ṣíṣì pẹ̀lú